nǹkan tó ṣẹlẹ̀ ní bàbá ńlá tó ṣẹlẹ̀ ní àti rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní Yewa, Èkìtì, Kogi ní Ẹ̀gbẹ́ àti àwọn tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá àti rí pé fìrífìrí ogun ó ti ń wọlé. Ìdí ẹ̀ la fi pè àpéjọ yìí kí àwa ààrẹ ìkànsù gẹ́gẹ́ bí olórí ogun ilẹ̀ Yorùbá láti sọ fún àwọn ọmọ Yorùbá pé kí a ṣọ́ra ká wo agbègbè wọn dáadáa pé àti ní fìrífìrí ogun. Àti wá gbọ́ àwọn ọmọ wípé àwọn jàǹdùkú yìí wọ́n ti wọ ilẹ̀ Yorùbá tí àwọn olóyìnbó ń pè ní infiltration. Àti wá gbọ́ pé tírélà tó bá fi kóyàn wá ní abẹ́ tírélà yẹn àwọn nǹkan ìjà ló wà lábẹ́. Àná ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń kó wá kì í ṣe ara Nàìjíríà nìkan, Chad àti Niger ni. Òun ni a fi sọ fún àwọn ọmọ Yorùbá lọ́balọ́ba àtàwọn gómìnà wa pé a ti sọ fún yín o kí a jọ ṣiṣẹ́ papọ̀ lórí ọ̀rọ̀ àgbéyé ẹ̀gbọ́n láti bí ọdún méjì sẹ́yìn o, òun ló délẹ̀ báyìí o. Ó máa wá dìgbà yẹn kó máa ní kílà rẹ̀ ń ṣe. Ààrẹ lọ́gàá ní traditional system náà ti wá ní àwọn ọ̀gá tó ń ṣe olórí ìpínlẹ̀ kan tó jẹ́ àwọn gómìnà. Ààrẹ ò lè ṣe nǹkan kan tí àwọn aláṣẹ ò bá sọ pé ó yá. Bí ẹ bá tẹ̀lé káàrẹ ṣe nǹkan ìjẹ́lẹ̀ bí fún ààrẹ ní nǹkan tó máa fi ṣe nǹkan kan. Ní ayé àtijọ́ wọ́n bá fẹ́ rán jagunjagun kó lọ jagun. Àwọn alágbára ìlú wọ́n á dá agbára jọ fún pé ètò ẹníyàn amọ̀pẹ́ ní nǹkan ṣùgbọ́n ìtìgbélé yìí ó ní àwọn ètùtù tí wọ́n máa ṣe tí wọ́n fi páàkì àwọn jagunjagun ni. Ṣùgbọ́n tẹ bá rẹ́ nìkan tó jáde nínú afẹ́fẹ́ àbí ẹ̀rọ ayélujára pé káàrẹ̀ lọ sógun wọ́n pé ọ̀tá lẹ Yorùbá wọ́n rán ni ogun ò ṣe nǹkan tó yẹ pé wọ́n kàn ń tìyàn lọ